ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ, ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lónìí, ẹ̀yin lẹ́ ó máa jẹ́ Ọlọ́run títí ayé àìnípẹ̀kun. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àti nínú ọlá ńlá yín kẹ́ gbọ́ ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kí ìfẹ́ yín kó di mímọ̀ lọ́kàn wa, kẹ́ sì kọ́ wa mọ̀ ọ́ ṣe. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. A fi ọpẹ́ fún Ọlọ́run wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. Àti dé bí a ṣe ń dé, a tún mú kókó ẹ̀kọ́ mìíràn wá fún wa ní wákàtí yìí. Kókó ẹ̀kọ́ náà ni èmi yóò kọ́ ìjọ mi. Èmi yóò kọ́ ìjọ mi. Àwọn olóyìnbá sọ pé I will build my church. I will build my church. Ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. A sì fẹ́ wo ẹsẹ̀ Bíbélì, ìwé Matthew orí 16. A fẹ́ wò ó láti ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 20. A fẹ́ wo àlàyé àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yìí èmi yóò kọ́ ìjọ mi tó fi jáde. Ta ló sọ̀rọ̀ yìí gan-an? Ẹ̀kọ́ wo la lè rí kọ́ nínú kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí? A rọ gbogbo àwọn tó ń wò wá nílé kí a jọ gbé Bíbélì wa, kí a jọ ka Bíbélì, kí a sì jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ẹsẹ̀ Bíbélì tá ó kà, ìwé Mátíù orí 16, a ó kíyèsí láti ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 20. Níbẹ̀ láti mú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àkórí ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí tó sọ pé èmi yóò kọ́ ìjọ mi. Ẹ jẹ́ ká ka Bíbélì. Ẹ má ṣe ká gbàgbé ètò yìí Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Nínú ohun gbogbo, Bíbélì la gbà láàyè láti sọ̀rọ̀, láti kọ́ wa, láti tọ́ wa sọ́nà ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ ká wo Bíbélì wa, ìwé Mátíù orí 16, 16, nígbà tá kíyèsí ẹsẹ̀ 13, 13 títí dé ẹsẹ̀ 20. Kí ni Bíbélì wí? Nígbà tí Jésù dé ìgbèríko Kesaria Fílípì, ó bi àwọn ọmọ lẹ́yìn ẹ̀ léèrè wípé ta ni àwọn ènìyàn ń fi èmi ọmọ ènìyàn pè? Wọ́n sì wí fún un pé òmíràn ní Jòhánù Baptisi, òmíràn wí pé Elijah, àwọn ẹlòmíràn ní Jeremiah tàbí ọ̀kan nínú àwọn wòlíì. Ó bi wọ́n léèrè wípé ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi mí pè? Ẹsẹ̀ 16, Símíọ́nì Pétérù dáhùn wípé Kristi ọmọ Ọlọ́run alààyè ni ìwọ ń ṣe. Ẹ wo ẹsẹ̀ 17, Jésù sì dáhùn ó wí fún un pé alábùkún fún ni ìwọ Símíọ́nì ọmọ Jónà, kì í ṣe ẹran ara tàbí ẹ̀jẹ̀ ni ló fi èyí hàn ọ́, ṣùgbọ́n bàbá mi tí ń bẹ ní ọ̀run.
èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí ni èmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. ẹ wo ẹsẹ̀ 19. èmi ó sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. ohunkóhun tí ìwọ bá dè ní ayé a ó sì dè é ní ọ̀run, ohunkóhun tí ìwọ bá tú ní ayé a ó sì tú ní ọ̀run. ẹsẹ̀ 20. nígbà náà ni ó kìlọ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnikẹ́ni pé òun ni Kristi náà. kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò ó ní èmi yóò kọ́ ìjọ mi. kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò nìyí. a ti ka ìwé Matthew orí 16, a ti kíyèsí láti ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 20. níbẹ̀ láti mú kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lọ́wọ́lọ́wọ́, èmi yóò kọ́ ìjọ mi. tí a bá wo inú ayé lónìí, a rí i pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn tí ń sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ni wọ́n gbà pé Jésù Kristi ló gbé ìjọ rẹ̀ kalẹ̀. ogúnlọ́gọ̀ àwọn Kírísítẹ́nì ló gbà pé Jésù Kristi ló gbé ìjọ kalẹ̀. ṣùgbọ́n kì í ṣe ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló gbàgbọ́ pé ìjọ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ pé ẹyọ kan ni. gbogbo wa tá à ń sin Ọlọ́run nípasẹ̀ Kristi a gbàgbọ́ pé Jésù Kristi òun ló gbé ìjọ rẹ̀ kalẹ̀, bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn tó ń sin Ọlọ́run nípasẹ̀ Kristi ló gbàgbọ́ pé ìjọ tí Jésù Kristi tó lòun yóò gbé kalẹ̀ pé ẹyọ kan ni. ẹ̀yin tẹ́ ń wò mí lónìí nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí, à ń bẹ̀ yín pé kí ẹ jọ̀ọ́ kẹ́ ẹ súnmọ́ tòsí, kí a jọ wo ọ̀rọ̀ Ọlọ́run àti àtúpalẹ̀ ẹsẹ̀ Bíbélì tí a ti kà sí wa ní etí, ìwé Matthew orí 16, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 20. a fẹ́ wo àtúpalẹ̀, àwọn olóyìnbó sọ pé biblical exegesis. a fẹ́ wo àtúpalẹ̀ ìtumọ̀ ohun tí ọ̀rọ̀ tí Jésù Kristi àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń bára wọn sọ, ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ òun la fẹ́ gbéyẹ̀wò. ohun àkọ́kọ́ tí Ọlọ́run fẹ́ ká kíyèsí nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tá a kíyèsí ìwé Àìsáyà orí 45 55, nígbà tá a wo ẹsẹ̀ 8 sí 9, Ọlọ́run sọ nípa wòlíì Àìsáyà pé èrò mi kì í ṣe èrò yín ni Olúwa wí, ọ̀nà mi kì í ṣe ọ̀nà yín ni Olúwa wí. ó ní bí ọ̀run tilẹ̀ ga ju ayé yìí lọ, bẹ́ẹ̀ ni èrò mi ga ju èrò ènìyàn lọ, àti ọ̀nà mi ga ju ọ̀nà ènìyàn lọ. ohun tó Olúwa wí ni èrò Ọlọ́run pípé ni, ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ mímọ́ ni, ìwàláàyè oore ọ̀fẹ́ rẹ̀ agbára ni. agbára ń bẹ nínú ọ̀rọ̀ tí a sọ. There is power in the spoken word. agbára sì ń bẹ nínú ọ̀rọ̀ tí a kọ sílẹ̀. agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ tí a sọ, èyí tí ó tẹnu Jésù Kristi jáde, òun náà ni agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ tí a kọ sílẹ̀. torí pé ọ̀rọ̀ tí a sọ tó mú agbára jáde, òun náà ni ọ̀rọ̀ tí a kọ sílẹ̀ tó ní agbára. ìdí ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run fi kọ́ wa ní ìwé Hébérù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 12. ó sọ agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ Ọlọ́run yè, ó lágbára, ó mú ju idà olójú méjì lọ. agbára ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. nígbà tá a kíyèsí ìwé Matthew orí 16, 16, nígbà tá a wo ẹsẹ̀ 13, a fẹ́ gbé àtúpalẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a sọ, àwọn olóyìnbó sọ pé biblical exegesis, àtúpalẹ̀ ìtumọ̀ ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a gbé yẹ̀wò rí. a fẹ́ gbé àgbékalẹ̀ rẹ̀ sílẹ̀ fún gbogbo àwọn ènìyàn lónìí kí a mọ ìfẹ́ Ọlọ́run. Jésù wà ní orí òkè kan tí a ń pè ní Késárìà Fílípì. níbẹ̀
òun tàwọn ọmọlẹ́yìn rẹ̀ ló béèrè lọ́wọ́ wọn pé ìbéèrè àkọ́kọ́ tó kọ́kọ́ bi wọ́n ní ìbéèrè ni pé ta ni àwọn ènìyàn yìí ń fi mí pè? Tó sọ ni pé àwọn ènìyàn níbi tí Jésù Kristi Olúwa wa ti ń ṣiṣẹ́ tó ń lọ láti ìgbèríko dé ìgbèríko láti lọ ṣiṣẹ́ ìwàásù ìrere náà, ó ń bi àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí ni èròǹgbà àwọn ènìyàn nípasẹ̀ òun, kí ni wọ́n rò pé òun jẹ́. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ wá sọ pé wọ́n rò pé ẹ jẹ́ Jòhánù onítẹ̀bọmi, wọ́n rò pé ẹ jẹ́ ọ̀kan lára wòlíì, ẹ jẹ́ Jeremáyà, ẹ jẹ́ Àìsáyà àti ọ̀kan nínú àwọn wòlíì. Àkíyèsí àkọ́kọ́ ni pé ìrònú àti ìwòye àwọn ènìyàn, àwọn ọmọ Ísírẹ́lì nípasẹ̀ Jésù Kristi ni pé ọ̀kan nínú àwọn wòlíì ni, nítorí gbogbo àlàyé èròǹgbà àwọn ènìyàn, gbogbo àwọn ènìyàn tí wọ́n dárúkọ pátápátá tí wọ́n fi wé Kristi wòlíì Ọlọ́run ni wọ́n kọ́kọ́ dárúkọ Jòhánù, wọ́n dárúkọ Elijah, wọ́n dárúkọ Jeremáyà àti ọ̀kan nínú àwọn wòlíì. Gbogbo àwọn tí a sì dárúkọ yìí wòlíì Ọlọ́run ni wọ́n, ènìyàn Ọlọ́run ni wọ́n. So nínú ìwòye tí àwọn ènìyàn fi ń Kristi yìí wò, ohun tí wọ́n pe Kristi ni pé Jésù ọ̀kan nínú àwọn wòlíì ni, gẹ́gẹ́ bí ìbéèrè tí Jésù Kristi béèrè lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni àwọn ènìyàn wọ̀nyí ń fi mí pè. Ìdáhùn táwọn ọmọlẹ́yìn rẹ̀ sì fi fún ni pé wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn wòlíì. Jésù wá kọjú sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni ẹ̀yin fi mí pè. Ìbéèrè ti di ìbéèrè kejì. À ń wo àtúpalẹ̀ ìwé Mátíù orí 16, à ń kíyèsí láti ẹsẹ̀ 13 títí di ẹsẹ̀ 20. Ìbéèrè àkọ́kọ́ ni pé ta ni àwọn ènìyàn fi mí pè? Wọ́n sì dáhùn pé ọ̀kan nínú àwọn wòlíì Ọlọ́run tọ́lọ́run ti rán wá sí Ísírẹ́lì, òun ni àwọn èèyàn fi ọ́ pè. Ó wá kọjú sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni ẹ̀yin fi mí pè? Pétérù ló dáhùn láàrin wọn, ó ní ìwọ ni Kristi ọmọ Ọlọ́run alààyè. Ìdáhùn tí Pétérù dáhùn ó ti kọjá pé ènìyàn jẹ́ wòlíì Ọlọ́run nìkan. Eléyìí gbọ́dọ̀ yé wa, ó gbọ́dọ̀ yé wa dáadáa. Ìwọ ni Kristi, èdè tí ó ń jẹ́ Kristi ní èdè Gíríkì ó ní olùgbàlà, ẹni tí a yàn fẹ́, anointed. Èdè tí ó ń jẹ́ Kristi ní èdè Hébérù ó ní Messiah. Kristi ní ẹni tí a yàn fẹ́ tí ń ṣe olùgbàlà náà. Ìdáhùn tí Pétérù dáhùn nìyí. Ní ìgbà tí Pétérù dáhùn béèrè yìí, kí ni Jésù sọ fún? Jésù sọ fún pé alábùkún fún ni ìwọ Símíónì ọmọ Bájónà, nítorí pé kì í ṣe ẹran tàbí ẹ̀jẹ̀ ló fi eléyìí hàn ọ́, bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Kristi dáhùn pé kì í ṣe ẹran ara. Ìdáhùn tí Pétérù dáhùn kì í ṣe ìdáhùn tí ènìyàn lè fi ọgbọ́n ènìyàn dáhùn, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń fi ọgbọ́n ènìyàn ṣe ìtumọ̀ ìpèyè Jésù Kristi, the deity of Christ. Ọgbọ́n ènìyàn ò lè gbé àlàyé nípa ẹni tí Kristi ń ṣe kalẹ̀ bí kò ṣe ìfihàn láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àpè Kristi ní ọmọ Ọlọ́run alààyè. Ìgbàgbọ́ àwọn Júù ni pé bí ẹnikẹ́ni bá sọ pé òun jẹ́ ọmọ Ọlọ́run, ó ti fi ara rẹ̀ dọ́gba pẹ̀lú Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa. Jésù ní kì í ṣe ẹran ara tàbí ẹ̀jẹ̀ ló fi léyìn ọ̀họ́, bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé. Ibi tá a ti mú ẹ̀kọ́ tòní nìyí.
èmi yóò kọ́ ìjọ mi. I will build my church. Ọ̀rọ̀ yìí òun ló ti ẹnu Jésù Kristi Olúwa wa jáde. Jésù Kristi lẹni àkọ́kọ́ tó sọ àsọtẹ́lẹ̀ pé èmi yóò kọ́ ìjọ mi. Ọ̀rọ̀ yìí ló ti ẹnu Jésù Kristi Olúwa wa jáde. Èmi yóò kọ́ ìjọ mi. Jésù Kristi ló kọ́kọ́ sọ̀rọ̀ nípa gbígbé ìjọ kalẹ̀. Èdè Gíríkì tí a sì wú ọ̀rọ̀ ìjọ òun ni ecclesia. Ecclesia sì túmọ̀ sí àwọn ẹni tí a pè jáde, the called out, tí a pè jáde láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ìjọba Jésù Kristi. Èmi yóò kọ́ ìjọ mi. Jésù Kristi lẹni àkọ́kọ́ tó gbé ọ̀rọ̀ ẹ̀kọ́ nípa ìjọ kalẹ̀. Lónìí àwọn ènìyàn ń gbé àgbékalẹ̀ ẹ̀kọ́ pé ìjọ ò ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run. Ẹ̀kọ́ ìkíni, nítorí Kristi ó sọ àsọtẹ́lẹ̀ ní ìwé Matthew orí 16 ẹsẹ̀ 22 pé èmi yóò kọ́ ìjọ mi. Ó ti sọ àsọtẹ́lẹ̀ nítorí pé Pétérù jẹ́wọ́ Jésù Kristi pé ọmọ Ọlọ́run ní í ṣe, that he has the deity of God. Lórí ìjẹ́wọ́ yìí ni Kristi sọ pé èmi yóò gbé ìjọ mi kalẹ̀. I will build my church. So Jésù lẹni àkọ́kọ́ tó ṣèlérí pé òun yóò gbé ìjọ kalẹ̀. A sì tún rí ẹnikẹ́ni lẹ́yìn ọ̀rọ̀ yìí tó tún ṣerú ìlérí yìí pé òun yóò gbé ìjọ kalẹ̀ àfi Jésù Kristi Olúwa wa. Òun ló ṣerú ìlérí bẹ́ẹ̀. A ò rí ẹnikẹ́ni tó ṣerú ìlérí bẹ́ẹ̀ pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀. Òtítọ́ àkọ́kọ́ tí a kọ́kọ́ rí dìmú nínú ẹ̀kọ́ yìí tí a ń gbé yẹ̀wò, ẹsẹ̀ Bíbélì tí a ń gbé yẹ̀wò, Mátíù orí 16 ẹsẹ̀ 13 sí 20 ni pé Jésù Kristi fi ọkàn ọmọlẹ́yìn rẹ̀ balẹ̀ pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀, ìjọ tòun yóò gbé kalẹ̀. I will build my church. Òun yóò gbé ìjọ tòun kalẹ̀. Kò sì sọ fún wa pé òun yóò gbé ìjọ àwọn ènìyàn kalẹ̀. Kò sọ pé òun yóò gbé ìjọ ti Pétérù kalẹ̀. Kò sọ pé òun yóò gbé ìjọ ti àwọn àpọ́stélì kalẹ̀. Kò sọ pé òun yóò gbé ìjọ ti orílẹ̀-èdè kan kalẹ̀, tàbí ti ìlú kan, tàbí ti ẹnìkan, tàbí ti ẹ̀yà kan. Bí kò ṣe pé èmi yóò kọ́ ìjọ mi. Jésù Kristi òun ló ṣerú ìlérí bẹ́ẹ̀ pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ó ṣerú ìlérí bẹ́ẹ̀. Ó sì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 19, ó tún sọ fún Pétérù pé èmi yóò fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Ohunkóhun tí ìwọ bá dè ní ayé ni a ó dè ní ọ̀run. Ohunkóhun tí ìwọ bá tú ní ayé òun la ó tú ní ọ̀run. Ó sì pàṣẹ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní àkókò náà pé kó má ṣe sọ fún ẹnikẹ́ni pé òun ni Kristi náà. Kó má ṣe sọ fún ẹnikẹ́ni pé òun ni Kristi náà. So Jésù Kristi nínú ẹsẹ̀ Bíbélì yìí ó ṣèlérí pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀. Òtítọ́ àkọ́kọ́ nìyí. Òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀ nítorí pé Pétérù jẹ́wọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Báwo ni Kristi ti jẹ́ ọmọ Ọlọ́run alààyè? Tá bá wo ìbí rẹ̀, a bí láti inú wúńdíá wá gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì sọ àsọtẹ́lẹ̀ pé yóò jẹ́ Ọlọ́run pẹ̀lú wa. Ìwé Mátíù orí 1 ẹsẹ̀ 23. Jésù Kristi ní ìpéye pẹ̀lú Ọlọ́run. Jesus' relationship with God as a deity. Ó ní ìpéye pẹ̀lú Ọlọ́run. A sì rí kà pé Jésù Kristi nínú ìlànà ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run a sọ fún wa pé
Ọlọ́run ni. Ìdí tí Kristi fi pinnu nítorí ìjẹ́wọ́ yìí pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀ nìyí, torí pé a pè é ní Kristi náà ọmọ Ọlọ́run alààyè. Jésù sì pinnu pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe ìpinnu fún àwọn àpọ́stélì. Ó sì gbé ìjọ náà kalẹ̀, ó pè ní ìjọ tirẹ̀, my church. Gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe ṣáájú, ìjọ Kristi kì í ṣe tèmi, kì í ṣe tiyín, kì í ṣe ti ẹnikẹ́ni, kì í ṣe torílẹ̀-èdè kan, kì í ṣe tìlú kan, kì í ṣe tẹ̀yà kan, bí kò ṣe ti Kristi. Kristi ló gbé ìjọ rẹ̀ kalẹ̀. A ò sì pè é ní ohun mìíràn yàtọ̀ sí ìjọ Kristi. Báwo ló ṣe jẹ́ ìjọ Kristi? Gẹ́gẹ́ bí àlàyé tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé òun máa gbé ìjọ kalẹ̀. A sọ fún wa pé a ní ó fi ara rẹ̀ fún ìjọ nípa kíkú fún ìjọ. Gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ìwé Éfésù orí 5 nígbà tá a kéèsì ẹsẹ̀ 25 nínú ikú rẹ̀ lórí igi Káfárì, ó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ó fi ra ìjọ. Tá bá sọ pé ìjọ jẹ́ ti Kristi, àwọn tó ń túmọ̀ sí ni pé Kristi fúnra ara rẹ̀ òun ló ṣèlérí pé òun yóò gbé ìjọ náà kalẹ̀. Òun ló kú fún ìjọ náà gẹ́gẹ́ bí ohun tá a ní níṣẹ́ Àpọ́sítélì orúgbó ẹsẹ̀ 28. Ó ní ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tí ẹ̀mí wọn fi ń ṣe alábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Jésù Kristi ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ. Òun ló kú fún ìjọ. Òun ló pinnu pé òun yóò kọ́ ìjọ. Òun sì ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ. Òun ni ọkọ fún ìjọ. Ìjọ jẹ́ ti Kristi torí pé òun nìkan ní gbogbo ìran ènìyàn ní àkókò náà ló ṣèlérí pé òun yóò gbé ìjọ kalẹ̀. Àlàyé yìí ó gbọ́dọ̀ yé wa. A sọ pé ìjọ, a ní ara Kristi, spiritual body, ara Kristi tẹ̀mí ni, èyí tí Jésù Kristi Olúwa wa jẹ́ orí fún. Kristi ní í ṣe orí fún ìjọ. Èyí tá a rí nínú ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 18. Òun sì ni orí fún ìjọ tí ń ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tó kún ohun gbogbo nínú ohun gbogbo kí ó lè ní ipò tí ó ga jùlọ. Jésù ni orí fún ìjọ rẹ̀. Jésù ti gbé, ó ṣèlérí fún àwọn àpọ́sítélì pé òun yóò gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ó sì gbé ìjọ náà kalẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣèlérí ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. Jésù gbé ìjọ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣèlérí ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. Nínú ìrònú àwọn ènìyàn máa sọ pé ìjọ tí Jésù sọ níbi pé is a spiritual something kan tó jẹ́ tẹ̀mí pé kì í ṣe tara. Rárá o. Bí Jésù ti ṣèlérí bẹ́ẹ̀ náà ló mú ìlérí ṣẹ, ó sì gbé kalẹ̀. Ká wo ìwé Éfésù orí 2. Ìwé Éfésù orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20, a sọ fún wa níbẹ̀ pé ó gbé ìjọ náà kalẹ̀, ó fi àwọn àpọ́sítélì àtàwọn wòlíì ṣe ìpìlẹ̀ ìjọ náà. Ẹ̀gbọ́n t'Olúwa wí, a sì gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn àpọ́sítélì àti àwọn wòlíì. Jésù Kristi ti ká lára rẹ̀ pàtàkì òkúta igun ilé. À ń mọ àwọn èèyàn lé orí ìpìlẹ̀ tó ráwọn àpọ́sítélì àtàwọn wòlíì ìjọ májẹ̀mú titun. Àwọn ní ìpìlẹ̀ ìjọ náà, èyí tí Kristi sọ àsọtẹ́lẹ̀ pé èmi yóò kọ́ ìjọ mi. Jésù kọ́ ìjọ náà. Ìjọ náà sì jẹ́ ti Jésù Kristi. Ìjọ náà ló bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ sẹ́yìn. Ìjọ náà ló bẹ̀rẹ̀ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì tí Pétérù dìde. Ẹ má gbàgbé, èmi yóò fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run. Pétérù dìde láàárín àwọn àpọ́sítélì 12. Ó sì bẹ̀rẹ̀ sí wàásù Jésù náà tí a ti jí dìde kúrò nínú òkú, tí ó sì ti jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà tá a dé ẹsẹ̀ 46,
ó wá sọ fún gbogbo ilé Ísírẹ́lì, ó ní jẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Jésù náà tẹ̀yìn kan mọ́ àgbélébùú ti jẹ́ Olúwa àti Kristi. Nígbà tá a kíyèsí 37 Iṣẹ́ Àpọ́sítélì orí kejì, ó ní ní ìgbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Nígbà táwọn 38, Pétérù sọ fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Nígbà táwọn 39, ó ní fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yín, àní àwọn tó jìnnà réré, àní àwọn tí Ọlọ́run ọ̀gá ògo yóò pè. Nígbà tá a kíyèsí verse 40, ó ní àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mìíràn ló fi gbà wọ́n ní ìyànjú, tí ó sì wí pé ẹ gba ara yín là kúrò lọ́wọ́ ìran àrékérekè yìí. Nígbà tá a wo 41, ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a baptisi wọn, a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn. Níbi tí ìjọ tí Jésù Kristi Olúwa wá ṣèlérí ní ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 13 sí 20, níbi tó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì, gẹ́gẹ́ bí ó ti ṣèlérí fún àwọn àpọ́sítélì rẹ̀ pé èmi yóò kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Ìjọ kan tí Jésù Kristi Olúwa wá gbé kalẹ̀ nìyí. Nígbà tá a wá kíyèsí 47 Iṣẹ́ Àpọ́sítélì orí kejì, a sọ fún wa pé wọ́n yin Ọlọ́run, wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Ìjọ tí Jésù Kristi Olúwa wá ṣèlérí pé òun yóò gbé kalẹ̀, ó ti gbé e kalẹ̀ ní Iṣẹ́ Àpọ́sítélì orí kejì, nígbà tá a wàásù ìyìnrere àkọ́kọ́ fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn ní Jerúsálẹ́mù. Ní ọjọ́ náà Jésù Kristi ti gbé ìjọ rẹ̀ kalẹ̀, ẹyọ kan ló gbé kalẹ̀. Ìjọ náà gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Jésù Kristi láti Jerúsálẹ́mù yóò lọ sí Jùdíà, yóò lọ sí Samaria, yóò lọ sí ìpìlẹ̀ gbogbo ayé. Ìjọ kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Èmi yóò kọ́ ìjọ mi. Jésù Kristi ti gbé ìjọ rẹ̀ kalẹ̀, ẹyọ kan sì ni ó gbé kalẹ̀. Kò gbé onírú kalẹ̀, òun kọ́ ló gbé onírú kalẹ̀, òun kọ́ ló gbé onírú kalẹ̀, yàtọ̀ sí ìta ti rí àpẹẹrẹ rẹ̀ tá a sì bá a lọ́wọ́ àwọn àpọ́sítélì. Eléyìí gbọ́dọ̀ yé wa, ẹ̀yin tẹ́ ń wò wá nílé. I will build my church. Jésù Kristi ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Bí àwọn àpọ́sítélì àkọ́kọ́ ti fi ìsìn mímọ́ ọ̀sẹ̀ Ọlọ́run, ó wà nínú Bíbélì. Iṣẹ́ Àpọ́sítélì orí kejì verse 42, ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Bí wọ́n ti bẹ̀rẹ̀ ìsìn mímọ́ sí Ọlọ́run nìyí. Ìyẹn ni Ọlọ́run pè gbogbo ìran ènìyàn sí lónìí, pé kí a padà sínú rẹ̀, kí a padà sínú rẹ̀. Ìjọ tí Kristi gbé kalẹ̀, ìjọ yẹn Kristi ló ní, kì í ṣe tèmi, kì í ṣe tiyín, kì í ṣe ti ẹnikẹ́ni, kì í ṣe torílẹ̀-èdè kan, kì í ṣe tìlú kan, kì í ṣe tẹnìkan. Ọlọ́run fún ẹnikẹ́ni lóore ọ̀fẹ́ láti pèjọ náà ní tirẹ̀, torí pé kì í ṣe tirẹ̀, ti Kristi ni. A ò rí ọ̀kan nínú àwọn àpọ́sítélì Jésù tí wọ́n lọ káàkiri láti máa polongo Jésù àti ìjọba rẹ̀, tí wọ́n sì ń gbé ìjọ ti ara wọn kalẹ̀. Ogúnlọ́gọ̀ ìgbékalẹ̀ ènìyàn lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. A sì ń bọ̀, ẹ̀kọ́ yìí sì ń tẹ̀síwájú sí ní ìgbà mìíràn tá a tún fi re pàdé. Àdúrà àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run á ṣí wa lójú ẹ̀mí, á ṣí wa ní iyì ọkàn láti mọ̀ pé ìjọ tí Jésù Kristi Olúwa wa ṣèlérí, ó gbé kalẹ̀, ó sì fẹ́ kí gbogbo ìran ènìyàn kí a padà sínú rẹ̀. Ìdí tí a fi ń sọ̀rọ̀ nípa pé kí a jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ nìyí, ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa. Ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú sí. A fi ọ̀nà Ọlọ́run bẹ̀ gbogbo wa tí à ń wò wá, tí à ń gbọ́ wa nílé, kí a padà sínú ìfẹ́ Ọlọ́run.
a sì tún bẹ̀ wá pé ìjọ Kristo bá wà níbi tẹ́ ẹ bá wà, ẹ jẹ́ ká wádìí ìjọ májẹ̀mú titun, ìjọ tá a rí nínú Bíbélì. Bí wọ́n ti jọ́sìn ó wà níbí, orúkọ tí wọ́n jẹ́ ó wà níbí, bí wọ́n ti ń ṣèfẹ́, bí wọ́n ti ń dúró nínú ẹ̀kọ́ ó wà níbí, bí wọ́n ti ń ṣe ohun gbogbo ó wà níbí. Ohun gbogbo nínú ohun gbogbo tí ń ṣèfẹ́ Ọlọ́run láti fi hàn wá, a sì gbọ́dọ̀ dúró nínú ìfẹ́ Ọlọ́run. Èmi yóò kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù Kristi ló kọ́ ìjọ rẹ̀, òun ló ní, a sì gbọ́dọ̀ bọlá fún. A sì ń bọ̀, ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú sí ní ìgbà mìíràn tá a tún fi rè pàdé. Kí ìwà láàyè àtòrí ọ̀fẹ́ Ọlọ́run àti ọwọ́ agbára rẹ̀ kó di mímọ̀ lọ́kàn wa, kó sì fi òye ìfẹ́ Ọlọ́run kó fi hàn wá bí a ti ń tẹ̀síwájú láti ṣe ìfẹ́ rẹ̀, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. À ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín pé tí ẹ bá ní ẹ̀bẹ̀ àdúrà tàbí ìbéèrè fún àwọn ẹ̀kọ́ tí ẹ gbọ́ lónìí, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí. Ẹ sì lè, àwọn nọ́mbà náà ẹ sì lè WhatsApp nọ́mbà náà tún ní pẹ̀lú. Ẹ lè fi ìbéèrè yín kẹ́ táìpù ẹ̀ sí àwọn fóònù yìí. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù, àmín. 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tó lè mú wa dúró, tó sì lè mú wa ní ìní àti ìpín pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kó máa wà pẹ̀lú wa títí láéláé, lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A ó tún fi rè pàdé. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.